Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọn àgbéyìnga fún àánú àtọ́jú rere náà láti àrígbà láti tún rí ọjọ́ ajé mìíràn nínú oṣù àṣepé. Ògo ni fún orúkọ mímọ́ yín, nítorí ajé ọrọ̀ ìbùkún yóò wá ní ọ̀sẹ̀ yìí ní orúkọ Jésù. Ọ̀rọ̀ tí a ó gbéyẹ̀wò lénìí yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere, kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Torí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kò Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ ajé ọjọ́ 14 oṣù keje. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé olùrànlọ́wọ́ ní tòótọ́ apá kejì. Olùrànlọ́wọ́ ní tòótọ́ apá kejì. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé Genesis orí ìkejì ẹsẹ̀ ìkejìdínlógún. Genesis orí ìkejì ẹsẹ̀ ìkejìdínlógún. Olúwa Ọlọ́run sì wí pé kò dára kí ọkùnrin náà kí ó nìkan wà. Èmi yóò ṣe olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ fún un. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Òwe orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹtàlá dé ìkẹrìnlá. Ìwé Òwe orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹtàlá dé ìkẹrìnlá. Aṣiwèrè ọmọ ní ìbànújẹ́ bàbá rẹ̀. Ìjà aya dàbí ọ̀sọ̀rọ̀ òjò. Ilé àti ọrọ̀ ni ogún àwọn bàbá, ṣùgbọ́n amòye aya láti ọ̀dọ̀ Olúwa wá ni. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kò Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ajé. Olùrànlọ́wọ́ ní tòótọ́, ó máa ń dúró ti ọkọ rẹ̀ nínú ohun gbogbo, kì í tijú nígbà tí nǹkan bá le. Mo ti ṣe ìgbéyàwó fún ọdún 67. Ní ìgbà mìíràn, ó máa dàbí ẹni pé èmi àti ìyàwó mi sì ń ṣe ìgbádùn lẹ́yìn ìgbéyàwó. Èmi ni mo tòṣì jùlọ láàárín gbogbo àwọn tó ń yọ lẹ́nu kí a tó ṣe ìgbéyàwó. Ṣùgbọ́n mo sọ fún un pé tí ó bá fẹ́ mi, ohun gbogbo tí màá ní tàbí dà yóò jẹ́ tirẹ̀. Nígbà tí a ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó, nígbà tí a bá ń jẹun, a ó fi erépá jà lórí ẹyọ pọ̀nmọ́ kan ṣoṣo. Ṣùgbọ́n lónìí o, kódà bí a bá fẹ́ jẹ odidi màlúù, a lè ṣe bẹ́ẹ̀ nítorí tí Ọlọ́run ó ti bùkún fún wa ní tòótọ́. Ṣùgbọ́n tí nǹkan bá le, olùrànlọ́wọ́ tòótọ́ ó máa ń fún ọkọ rẹ̀ ní ìwúrí, yóò ṣe àtìlẹ́yìn fún un láì jẹ́ kí ó rí ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó kùnà. Kì í ran ọkọ rẹ̀ lọ́wọ́ tán o, kó wá yí padà lẹ́yìn náà pé ǹjẹ́ o rí ohun tí mo ṣe fún ọ o? Nígbà báyìí, o jẹ mí ní ohun kan báyìí àti ohun kan báyìí. Nǹkan ayọ̀ ni fún olùrànlọ́wọ́ ní tòótọ́ o láti rí àwọn àǹfààní láti ran ọkọ rẹ̀ lọ́wọ́ kí ó sì tẹ̀síwájú láti ṣe ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ ní àsìkò tí ọkọ rẹ̀ bá ń la ìlà kọjá. Yóò mọ olùrànlọ́wọ́ ní tòótọ́ ní ìgbà tí ó bá ń la àwọn nǹkan kọjá. Ní àwọn ọdún díẹ̀ sẹ́yìn, mo pinnu láti gba àwẹ̀ nítorí mò ń kojú àwọn ìpèníjà kan tó lágbára. Mo gba àwẹ̀ fún 40 ọ̀sán àti 40 òru nítorí ìyàwó mi mọ̀ pé tí kò bá darapọ̀ mọ́ mi, kò ní rọrùn fún mi láti pa ọkàn mi pọ̀ lórí àwẹ̀ náà. Nítorí náà, ó gba àwẹ̀ pẹ̀lú mi. Lẹ́yìn tí ó gba àwẹ̀ àti àdúrà fún 40 ọ̀sán àti 40 òru, àwọn ìpèníjà náà sì wà síbẹ̀. Nítorí náà, mo tún pinnu láti bẹ̀rẹ̀ àwẹ̀ 40 ọ̀sán àti 40 òru mìíràn. Ó sì tún darapọ̀ mọ́ mi nínú àwẹ̀ náà. Lẹ́yìn èkejì, ìpèníjà náà wà síbẹ̀. Mo tún pinnu láti tún gba òmíràn. Ní àsìkò yìí, mo pinnu pé màá gba àwẹ̀ yìí o títí tí Ọlọ́run yóò fi dá mi lóhùn. Mi ò fẹ́ kí ìyàwó mi gba àwẹ̀ náà lọ pẹ̀lú mi. Nítorí náà, a ṣe àdéhùn pé lẹ́yìn 40 ọjọ́ tí ìpèníjà náà bá sì wà síbẹ̀, èmi màá tẹ̀síwájú nínú àwẹ̀. Òun yóò dẹ́kun àti gba àwẹ̀. Lẹ́yìn tí 40 ọ̀sán àti 40 òru kọjá, ó kọ̀ láti dẹ́kun o. Nígbà tí mo rí pé kò ṣetán láti dẹ́kun láti dúró, mo sọ fún Ọlọ́run, mi ò ṣetán láti pàdánù ìyàwó mi o. Nígbàkúgbà tí ìwọ Ọlọ́run bá fẹ́, o lè wá yanjú ìṣòro yìí o. Ṣùgbọ́n mo ní láti dáwọ́ àwẹ̀ yìí dúró báyìí
ìgbà tí mo dẹ́kun àwẹ̀ náà, òun náà dẹ́kun àwẹ̀ náà pẹ̀lú mi, àti pé Ọlọ́run fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí olóòótọ́. Tí o bá jẹ́ aya, gbìyànjú bí Ọlọ́run bá ṣe ń ràn ọ́ lọ́wọ́ tó láti ran ọkọ rẹ lọ́wọ́ láti bá a yanjú àwọn ìṣòro rẹ̀. Olùrànlọ́wọ́ tòótọ́ jẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ọkọ rẹ̀ tó ga jùlọ, kì í ṣe ẹ̀fọ́rí rẹ̀ tó ga jùlọ láàárín ìpèníjà ayé yìí. Kókó ọ̀rọ̀: olùrànlọ́wọ́ ní tòótọ́, ó jẹ́ aláfọwọ́sowọ́pọ̀ tó ga jùlọ fún ọkọ rẹ̀. Ó máa ń dúró tì í ní ìgbà òjò àti ní ìgbà ẹ̀rùn. Olùrànlọ́wọ́ ní tòótọ́ yóò dúró ti ọkọ rẹ̀. Ìjà sọ pé bàbá mi, Ọlọ́run aláàánú jùlọ, fún mi ní oore ọ̀fẹ́ gẹ́gẹ́ bí obìnrin láti jẹ́ olùrànlọ́wọ́ tòótọ́ fún ọkọ mi. Ẹ jẹ́ kí àwa ọkùnrin náà gbàdúrà pé Olúwa, ran aya mi lọ́wọ́ láti jẹ́ olùrànlọ́wọ́ tòótọ́ fún mi. Àwọn àpọ́n tí wọn kò tí ì gbéyàwó, ẹ jẹ́ ká sọ pé Ọlọ́run jọ̀wọ́, olùrànlọ́wọ́ tòótọ́ ni kó rán sí ojú ọ̀nà mi. Ẹran ara nínú ẹran ara mi àti egungun nínú egungun mi tí yóò dúró tì mí ní ìgbà ìṣòro, ní ìgbà ẹ̀rùn àti ní ìgbà òjò. Olúwa rán sí mi. Olúwa yóò sì gbọ́ àdúrà wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.